ẹ̀ta oko tí mo rí o ẹ̀ta oko tí mo mọ̀ olóríire mà ni wọ́n ẹ̀ta oko tí mo mọ̀. bẹ́ẹ̀ ni o ó dilé ẹ̀ta òkú ọmọ ọlọ́jọ́ ìbí Mr. Jamiu Adéwálé Táíwò àfínjú oní POP torí rẹ̀ wà ń bẹ̀ ẹ kú oríire o ọjọ́ àbí ni kì í ṣọjọ́ àwàdà kì í ṣọjọ́ eré òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá 25th October tí í ṣe ọjọ́ ìbí Adéwálé Táíwò gbogbo ayé ló ń kí ẹ̀ta òkú pé happy birthday kẹ́ ẹ pẹ́ bí ewé àpẹ́ kẹ́ ẹ fọwọ́ páwú kẹ́ ẹ fìrìgì jobi kẹ́ ẹ dàgbà bí ara òrọ̀ kẹ́ ẹ má bọ́dún eléyìí dágbére àmín ya Allah. Mr. Jamiu Adéwálé Táíwò ẹ̀ta òkú ọba ọmọ wọ̀kìlù òrójú ọmọ wọ̀kìlù òtòrò òkòrèṣẹ́ ajíbọ̀rọ̀ ọba àgbàjà òkò àlàkẹ́tà sọ́ọ̀lẹ̀ ń òwẹ́ nímọ́ ajísọlá ọmọ ajowújowú yọkọ lẹ́nu àgbààgbà moyè nísàlẹ̀ ọkọ̀ ọ̀kan mo béèrè ẹ̀ta ló wọlé tọ̀mí wá òkòrèṣẹ́ nìyẹn ọmọ wòyíra kọ́ ọmọ bá ẹrúkẹ́rú abilala lẹ́nu ìwọ ló òkòrèṣẹ́ ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ Adéwálé o ṣebí wọ lọmọ ìlú Ọ̀tàn nípínlẹ̀ Ọ̀ṣun tíá àfòlé onílẹ̀ obì ọmọ owó àjàká ògiri gbẹ̀dú ìwọ tún lọmọ yàrú yalẹ̀ yagi oko nípínlẹ̀ Kwara OPF ó pọ̀ fa ẹ̀ta òkò ó yá máa gbọ́ mi ìwọ lọmọ aládé olúwẹ̀ ọmọ oríye tí ń sunkún akin orí sọ pé kí n mọ̀ rẹ̀ gbèje bàbá kó pé kí n mọ̀ rẹ̀ gbẹ̀fà òjé lọ gbọ́nlé olúfún adé ọmọ ládé aláàfin òládé adé ọlọ́tàn la gbà fáláàfin òròlú ọmọ yéènì ọmọ amúnirúbọ ọmọ afọ̀tọ̀tọ̀ èèyàn jóbi ọmọ àtìpínrà pé òfọmọ ọlọ́mọ bọ́ tiẹ̀ èrò tó ń rògó sùn ojú odò mo ní kẹ́ ẹ kó ẹ mọ̀mọ̀ kó tààbọ̀n ọmọ odò kan tí ń bẹ lẹ́yìn kùlé àwa onípele ọ̀gbọ́dọ̀ débẹ̀ bumu alábàjá ọ̀gbọ́dọ̀ débẹ̀ buwẹ̀ sọ̀nbọ̀dọ̀ ojú àwa débẹ̀ ó bùbọ́jú ojú wa dojú oge ìdí wa dìdí ilẹ̀kẹ̀ ọlọ́jọ́ ìbí jẹ́ ń dá dúró báyìí a ó máa kì ọ́ lóríkì tó kù lẹ́ẹ̀mí ìyàwó rẹ̀ olóríire Àyìnlá Kíkẹ́ lọ́mọ Aminat Jamiu ọmọ wọn nílọrin Àfọ̀njẹ́ nùdùn juyọ̀ ọmọ sàólọ́tún amọ̀yọ̀ lọ́sì ọmọ akéwùgbẹ́rú ọmọ sàdó àgbọ̀rẹ́ ìlú tóbi tó yìí wọn ò léegun ẹṣin legúngún lé bàbá wọn ọmọ ajífi kálàmù dá wọn lẹ́kùn à ń ṣe kándúkándú òun ló ní kí ọ pé àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí ìgbà ọdún kan ni. sàmì àdúrà mi ọlọ́jọ́ ìbí ọjọ́ orí ẹ̀ ṣe lẹ́kùn lé ní ọlọ́run tún lẹ́kùn lọ́la.